and mọ̀dẹ̀ ń gbọ́ fẹ̀rẹ̀fẹ̀rẹ̀ ń pé ìgbàgbọ́ àwọn ọmọ Ọ̀yọ́ ni pé bí gómìnà míì bá dé lọ́la according to wọ́n negotiate pẹ̀lú òdíje dupò gómìnà kan lọ́wọ́ pé tó bá dé yóò bọ́ ilẹ̀ tàbí yóò bọ́ oyè kúò yóò gbadé kúò lórí àwọn aláhoro àti ọlọ́jà mọ̀ wá. ọdún yìí náà làwọn ọmọ Ọ̀yọ́ sọ wípé kálàfin tiẹ̀ mọ́ lọ sóde kankan kó mọ̀ bá rí embarrassment mọ́. still Aláàfin wà entitled sí opinion àti decision rẹ̀ bó bá wù ó lè lọ pàdé lọ́balọ́ba bó bá wù ó lè mọ́ lọ pàdé lọ́balọ́ba. Kálàfin wà fa gbogbo àwọn aláhoro mọ́ra eléyìí tí wọ́n fi ń gbéra wọn lọ ilé ẹjọ́ pé kán bọ́ oyè lọ́rùn wọn. bẹ́ẹ̀ bá rí èèyàn kan lórílẹ̀‐èdè Nàìjíríà lónìí tó bá sọ fún pé kí ni Tinubu ń ṣe ẹ béèrè lọ́wọ́ ẹ̀ pé ń bo ló kó ojú ẹ̀ sí. torí gbogbo aláhoro náà l'Aláàfin ọba ṣe ọlọ́jà bóyá sì ti ń bára wọn ṣe báyìí o àdúrà wa náà ni pé kí wọ́n bára wọn ṣe. ẹ bá wo body language Aláàfin ò ní interest láti bá àwọn ọba kọ̀ọ̀kan ṣe ká má sọ pé gbogbo ọba ìpínlẹ̀ Ọ̀yọ́ bó ṣe kọ́ ọmọ kan tọ́ lẹ́nu pàká àwọn gba ọmọ lóòkú ọjọ́gbọ̀n kan. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ láìkí ẹ̀ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o. Yorùbá Parapọ̀ TV àgbẹ̀lẹ́tù ọmọdé làwó. ọ̀rọ̀ Aláàfin Ọ̀yọ́ ọ̀rọ̀ gbogbo kì í ṣe lórí alábàáhùn ni kinní ọ̀hún tún jẹ́ láìpẹ́ yìí ó náà ni bàbá wa Ládọjà tó jẹ́ Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ni wọ́n kó gbogbo àwọn lọ́balọ́ba èyí tó wà nípínlẹ̀ Ọ̀yọ́ sọ̀bí láti lọ sọ́dọ̀ Tinubu ìyẹn láti lọ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ pàápàá jùlọ fún ohun tí Tinubu ṣe lórí ìṣẹ̀lẹ̀ yìí tó ṣẹlẹ̀ ìyẹn ní èsì ẹ̀lẹ̀ ní Àwòrò èsì ẹ̀lẹ̀ tó wà ní ẹ̀gbẹ́ Ògbómọ̀ṣọ́ ibi tí àwọn ajínigbé ti gbé olùkọ́ àti àwọn akẹ́kọ̀ọ́ lọ tí kinní ọ̀hún sì ná wọn bíi 56 days nínú igbó nínú èyí tí Tinubu tó ti rán àwọn sójà orílẹ̀-èdè Nàìjíríà láti lọ gbẹ̀mí àwọn èèyàn ọ̀hún là ó náà ni bàbá wa ìyẹn Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Adéwọ̀lú Ládọjà lóko àwọn ọba lẹ́yìn lọ dúpẹ́ lọ́wọ́ Tinubu ìyẹn nílùú Àbújá túbọ̀ tó yani lẹ́nu ń bẹ̀ èyí nì tí àwọn èèyàn gbàgbé ẹni gbàgbọ́ ọtí lórí ayélujára ó náà ni pé Aláàfin tọ̀yọ́ mọ̀ kọ̀kú lọ ǹjẹ́ kí ló fà á tí Aláàfin Ọ̀yọ́ tí ò fi lọ gbogbo lọ́ba nílẹ̀ Yorùbá ó náà lọ síbi kìnní ọ̀hún ó náà ni Awíkòkó jáde lórí kìnní ọ̀hún pé àwọn ọmọ Ọ̀yọ́ ti ní pé kí Aláàfin Ọ̀yọ́ má máa jáde lọ sóde mọ́ nítorí pé bí Aláàfin Ọ̀yọ́ bá lọ sóde pẹ̀lú àwọn lọ́balọ́ba nípínlẹ̀ Ọ̀yọ́ lọ́pọ̀lọpọ̀ ọgbà aṣọ ẹ̀tẹ́ náà ni wọ́n fi máa ń wọ Aláàfin Ọ̀yọ́ nínú èyí tí ọmọ Ọ̀yọ́ sọ pé kí Aláàfin Ọ̀yọ́ má ṣe jáde lọ fún òde kankan mọ́ Tinubu ó náà ni gbogbo wọn lọ kí níbẹ̀ ohun tí Tinubu ṣe níbẹ̀ ṣùgbọ́n ṣáà Awíkòkó jáde lórí ọ̀rọ̀ ọ̀hún wípé kí ni ṣe tí Aláàfin fi ń bínú gan-an pàápàá jùlọ lórí ìgbà tí wọ́n ti yan ìgbìmọ̀ lọ́balọ́ba wípé mọ̀kànmọ̀kàn lóye kan bàbá wa Olúbàdàn tilẹ̀ Ìbàdàn Adéwọ̀lú Ládọjà àwọn náà ni wọ́n jẹ́ olórí gbogbo lọ́balọ́ba nípínlẹ̀ Ọ̀yọ́ báyìí bẹ́ẹ̀ bá gbàgbé bẹ̀rẹ̀ ọdún yìí náà ni gbọmọgbọmọ kìíní ọ̀hún pọ̀ láàrin àwọn lọ́balọ́ba nínú èyí tí olóyè ọ̀mọ̀wé onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tó pín kìíní ọ̀hún láàrin àwọn lọ́balọ́ba ìyẹn nípínlẹ̀ Ọ̀yọ́ ibi tí wọ́n ti yan àwọn lọ́balọ́ba mẹ́ta gbòógì kí wọ́n máa jẹ́ olórí fún àwọn lọ́balọ́ba nípínlẹ̀ Ọ̀yọ́ níbẹ̀ ni wọ́n sì ti yan bàbá wa Ládọjà láti jẹ́ olórí àkọ́kọ́ tí àwọn bá parí iṣẹ́ àwọn òun náà ni ẹni tó jẹ́ Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́ yóò lo sáà rẹ̀ kó tó wá di pé ó máa kan ẹni tó jẹ́ Aláàfin tìpínlẹ̀ Ọ̀yọ́ bàbá Adéyẹmí tó jẹ́ Aláàfin ti ìlú Ọ̀yọ́ àwọn náà ni wọ́n jẹ́ olórí tí wọ́n sì jẹ́ chairman àwọn lọ́balọ́ba nípínlẹ̀ Ọ̀yọ́ kó tó di pé bàbá ọ̀hún gbéṣẹ̀ wọn lẹ́yìn ìgbà tí wọ́n gbéṣẹ̀ tán òun náà ni wọ́n ní àwọn fẹ́ máa rotate kíní ọ̀hún ni o òun náà sì ni wọ́n yan bàbá Ládọjà òun ta gbọ́ni pé láti ìgbà tí wọ́n ti yan bàbá Ládọjà òun náà ni inú Aláàfin Ọ̀yọ́ ò dùn sí kíní ọ̀hún nítorí pé àwọn fẹ́ kó jẹ́ permanent role ó sì jẹ́ permanent seat àwọn wọ́n ṣáà wo àwọn lọ́balọ́ba ìpínlẹ̀ Ọ̀yọ́ ní kò rí bẹ́ẹ̀ àwọn nǹkan yìí gan ló fà á tí Aláàfin tọ̀yọ́ fi sọ pé àwọn ò ní bá wọn ṣe ṣùgbọ́n ṣáà Awíkòkó sọ pé kò yẹ kí Aláàfin kú sí bẹ́ẹ̀ àwọn ọ̀rọ̀ pọ̀ ńbẹ̀ yìí tí Awíkòkó sọ nínú èyí tẹ́ farabalẹ̀ gbọ́ kínní ọ̀hún ó sì sọ pé mọ̀nà ló ń gba Aláàfin tọ̀yọ́ pé kò yẹ kó máa rí bẹ́ẹ̀ wọ́n fi àwọn fọ́nrán ọ̀hún hàn wá níbi tẹ́ ti gbọ́ kínní ọ̀hún bó ṣe ń lọ wá jẹ́gbà àkọ́kọ́ lẹ́yìn wò wá tàbí tí ẹ̀ ń gbọ́ wa ṣùgbọ́n ẹ ò tí ì bá wa tẹ subscribe button síbẹ̀ àwa ń bẹ̀ ní bá wa tẹ̀ sójú ẹ̀ ẹ bá wa dọ́rẹ̀ káwa náà ó sì bá yín dọ́rẹ̀ ẹ wá má gbàgbé o láì tàgò pélébẹ̀ kan ti ń bẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kúrò ní ọmọ àrùn ilé tí nígbàkúgbà tá a bá ti wà lórí ètò ẹ já máa bí tó ọ̀hún bọ̀ kí ló tún ṣẹlẹ̀ o èèwọ̀ tún ni Aláàfin tìlú Ọ̀yọ́ kí làwọn tún ṣe báyìí nígbà wo náà fẹ́ jẹ́ kí gbogbo kinní ọ̀hún kúrò lùkọ́ lọ́mú mi ẹ wá farabalẹ̀ gbọ́n tó ṣẹlẹ̀ ńbẹ̀ lórí bí àwọn lọ́balọ́ba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti lọ kí Tinubu ìyẹn nílùú Àbújá tAláàfin òsì lọ ẹ̀yin ẹ sábà wá share rẹ̀ káàkiri social media ẹ tago tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ẹ má gbàgbé o láti bá wa subscribe síbẹ̀ ẹ já máa bí tó ọ̀hún bọ̀ ká gbọ́n tàbí kòkó sọ. tẹ́ bá wo dáadáa tẹ́ bá sì wo body language Aláàfin eléyìí kì í sọ̀rọ̀ ọjà kì í sọ̀rọ̀ ìfínràn ọ̀rọ̀ kí ni yóò ṣẹlẹ̀ sí Ọ̀yọ́ lọ́la ọ̀rọ̀ kí ni yóò ṣẹlẹ̀ sí Aláàfin lọ́la now lórí ọ̀rọ̀ ti Aláàfin ààyè wà fún ìrònúpìwàdà gẹ́gẹ́ bí ìwé mímọ́ ṣe sọ ààyè wà fún ìrònúpìwàdà lóòótọ́ gbogbo alájẹ̀bi kinní kan ẹ̀bi kí la jẹ ẹ̀bi èrò wa
torí gbogbo ala máa ń nígbàgbọ́ wípé gbogbo nǹkan tá à ń ṣe lọ́tọ̀ tó tọ̀nà lójú wa. ohun tí ta bá rí èèyàn pé wá ṣàkíyèsí nígbà mi ta bá rí èèyàn pé wá ṣàkíyèsí gan yóò dàbí ẹni pé wọ́n ń bú wa ni. so lọ́pọ̀ gbà tẹ bá wo dáadáa ẹ rí wípé àwọn nǹkan kan ń bẹ téèyàn kì í dàgbà jù. Yorùbá léèyàn kì í dàgbà sí ní tí ọba mọ̀ téèyàn ọba mọ̀ ṣàgbà ẹni. so now gbogbo èèyàn gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àbí kí n sọ pé gbogbo ọmọ káàárọ̀ òjíire náà ní ọ̀wọ̀ àtàpọ́nlé fún Ọ̀yọ́ gẹ́gẹ́ bí ìlú ni wọ́n sì máa ń ní ọ̀wọ̀ àtàpọ́nlé fún Aláàfin kì í ṣe Aláàfin Ọ̀wọ̀ Adé o gbogbo Aláàfin tó bá jẹ wọ́n máa ń respect wọn a máa ń gbé wọn sípò tó ga. ṣùgbọ́n ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ láàrin ọdún tó lọ sọ́dún yìí ń lọ fa oríṣiríṣi fàákájà. èmi wá nígbàgbọ́ pé gbégbé bá ti regbé ọyẹ kégbè ó regbè bàbá gbàgbé ọ̀rọ̀ àná ànírẹ́ nìkan àbá ṣeré ọ̀rọ̀ lórí ta ni ó sọ lórí ọba nípínlẹ̀ Ọ̀yọ́ eléyùn gómìnà ti gbé ìgbésẹ̀ tó jẹ́ ìgbésẹ̀ akin wípé pínpín la ó pín pẹrẹgẹdẹ pínpín la ó pín pẹrẹgẹdẹ kò ní jẹ́ tiẹ̀ kò ní jẹ́ tèmi pínpín la ó pín pẹrẹgẹdẹ. ṣé wọn bí tó ní ti jẹ jáde láyé ìgbà kan tí wọ́n máa tán sọ̀tàn kan fún àgbà tá a wà kékeré pé ọba Solomoni nínú gbogbo nǹkan táwọn ẹgbẹ́ ń béèrè kò béèrè owó kò béèrè ọlá kò béèrè òkìkí oníkọ́lọ́ ó fún un ní nǹkan mẹ́ta kó fún un lọ́gbọ́n ìmọ̀ àti òye Ọlọ́run wá fún un lọ́gbọ́n àmọ̀ àtòye ọwá lòun ó dán wò ìṣẹ̀lẹ̀ kan wá ṣẹlẹ̀ ọkọ kan níyàwó méjì Anna Penina àtẹlikẹ́nà ó wá níyàwó méjì irọ́ o kì í sáwọn o ọkùnrin sá níyàwó méjì àwọn méjèèjì bímọ ńgbà tí wọ́n sùn lálẹ́ ìkànnù àwọn ọmọ yẹn já láìsí tó ẹni tọ́mọ yẹn já láìsí ọkàn exchange ẹ̀ pẹ̀lú ọmọ míì ni bó tiẹ̀ jẹ́ wípé àgbà ìtàn yẹn gbọ́ dáadáa ńgbà tá a dàgbà tán torí kò sẹ́ni tí yóò bímọ tí ò ní dá ojú ọmọ tiẹ̀ mọ̀ kò sí bí ọmọ ó sì pọ̀ tó tí ọlọ́mọ ò ní mọ̀ wípé tọ̀dọ̀ mi lélẹ̀ yìí báàjọ́ ọkùnrin náà gbogbo wọn báàjọ́ obìnrin náà méjèèjì ọlọ́mọ sáà gbọ́dọ̀ recognize pé ọmọ tèmi lélẹ̀ yìí so ṣùgbọ́n nígbà yẹn nǹkan jẹ́ kó yé wa ni pé ẹni tó bímọ ọmọ rẹ̀ ń wá exchange ọmọ yẹn ẹni tó tọmọ tiẹ̀ kú ó gbé òkú ọmọ sí àyà olóorun ìyá tó jẹ́ ìyáálé àbíyàwó rẹ̀ tó ń sùn débi pé wọ́n ń pààrọ̀ ọmọ níwájú ẹ̀ tí ò jí èmi ò sábà rí àwọn abiyamọ tí wọ́n máa ń sunrú oorun bẹ́ẹ̀ tó jẹ́ wípé tẹ́ bá ta wọ́n pẹ́ wọn ò ní jí tẹ́ fi gbé ọmọ láyà wọn tẹ́ fi gbé lọ sọ́dọ̀ tí àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì àmọ́ bóyá orí bẹ́ẹ̀dì kan náà wọ́n ń sùn bóyá ni wọ́n sì fi sùn gbà náà níbi tó jẹ́ pé ó ṣe é pààrọ̀ tẹ́nìkan ò ní wọ yàrá ẹnìkejì àmọ́ bọ́n ṣe gọ̀ tó fi jẹ́ pé wọn ò tilẹ̀kùn wọn lẹ́yìn tó ń tàn fi wọlé wọ́n sàárọ̀ gbogbo ẹ̀pọ̀ fún àgbà náà ńgbà tí ó wá yá ìjà wá bẹ̀rẹ̀ pé ọmọ mi ní kì í sọ ọmọ rẹ ọmọ mi ní ọmọ rẹ kọ́ ọmọ náà wá kó wọn lọ síwájú Solomon wá ní ókè abẹ́ni lórí ó ní sáà ó yá fa idà rẹ yọ náà ìsìn àwa kò mọ ẹni tó ní òkú ọmọ àwa kò sì mọ ẹni tó ní ààyè ọmọ kò sí nǹkan méjì tí a ó ṣe ju pé a ó pín òkú ọmọ sí méjì a ó pín alààyè ọmọ sí méjì a ó sì pín fún àwọn arábìnrin méjèèjì yìí kí wọ́n mọ mú abala kọ̀ọ̀kan lọ ìdájọ́ mi nìyẹn ó yá ẹja pín gbé obìnrin tó ní ọmọ gangan ṣùgbọ́n tó jẹ́ pé òkú ọmọ wọn gbé fún ọba ní olúwa mi ẹ dúró ẹ má tí ì pín ẹ gbé fún tọmọ bá dàgbà ọmọ ìyá rẹ̀ ní ìkejì tó nǹkan tó jẹ́ pò gangan lólùkọ́ bá sọ pé rọ́ olúwa mi ẹ pín tẹ́pín lẹ́ẹ̀kan náà ẹ bá wa pín kò gbọ́dọ̀ kò ní jẹ́ tiẹ̀ kò ní jẹ́ tèmi ní Solomoni wá sọ pé abiamọ lélẹ́yìí ẹ ń lọ ọmọ gangan lélẹ́yìí ẹ gbé ọmọ rẹ̀ fún kọ́mọ gbé ọmọ rẹ̀ lọlé kí ni eléyìí túmọ̀ sí òní wípé ńgbà tẹ́ bá sọ wípé kàkà kí Olúbàdàn jẹ alága ìgbìmọ̀ lọ́balọ́ba kẹ́nìkan kọ́ mọ̀ jẹ́ kí wọ́n gbé fẹ́nìkan wọ́n gbé fún Aláàfin nìkan kọ́ mọ̀ jẹ́ títí ayé níbi tá a bá lé ayé dé yìí níbi tó jẹ́ pé tá a bá kó Ọ̀yọ́ sínú Ìbàdàn ò ní fìlì ẹ̀ pé ìlú kankan dé àárín òun with due respect sí gbogbo ọmọ Ọ̀yọ́ ní tí mo ń gbìyànjú àti sọ ni wípé ayé ti lajú ẹjẹ́ akọ́mọ lùpọ̀ bọ́ ẹjẹ́ ayé sọra wa lẹ́nu kí Ọ̀yọ́ yé sọra wọn lẹ́nu ń gbé àwọn ni wọ́n ń ṣe báyìí àtàbá àwọn ni wọ́n ń ṣe báyìí ẹjẹ́ kápọ̀ wọn lùpọ̀ bọ́
bálá bí Olúbàdàn bá ṣèjọba tán tálàfin ọba ṣe tí sọ Ògbómọ̀ṣọ́ ṣèjọba tán tálàfin ọba ṣe kálàfin ọmọ expect pé ẹnìkan kọ́ bóun ṣe o àní léyìí bí ìgbà téèyàn ń gbẹ̀ngì oró ni kálàfin ọmọ jẹ́ kó pẹ́ jù kí wọ́n tó ṣàtúnṣe kò sàn Aláàfin ò ní láti dúró dẹni kankan kó fáwọn ní go ahead láti pe Olúbàdàn bí wọn ò bá sì pe Olúbàdàn láti yọjú síbi tó Olúbàdàn ti ṣe nǹkan tàbí nǹkan tán máa ń ṣe ní Ọ̀yọ́ state láti yọ síbẹ̀ tẹ̀rítọ̀yàyà everybody fi máa welcome Aláàfin tìdùnnú everybody ni wọ́n fi yọ̀ mọ́ra wọn kò sẹ́ni tí ò tó tán nulẹ̀ ẹ̀ láàrin wọn kò sẹ́ni tí ò lè gbọ́ bùkátà nulẹ̀ ẹ̀ kò sẹ́ni tó nídìí ẹ̀pẹ́ nìkankan láàrin wọn ṣùgbọ́n láti mú society wa dáa à ń láti múnú ilé wa dáa nínú ilé wa bá ti dáa àdúgbò wa ó dáa tádùgbò wa bá ti dáa ìlú wa ó dáa tìlú wa bá ti dáa ìjọba àbílẹ̀ wa ó dáa tíjọba àbílẹ̀ wa bá ti dáa constituency wa ó dáa tí constituency wa bá ti dáa senatorial district wa ó dáa tí senatorial district wa bá ti wà lálàáfíà ìpínlẹ̀ wa ó dáa tí ìpínlẹ̀ gbogbo wa bá ti wà ní àlàáfíà orílẹ̀-èdè Nàìjíríà yóò dáa yóò sì wà ní àlàáfíà. well like I said mo ní pápápá mo fẹ́ ṣe fẹ́ni púpọ̀ ṣe lẹ́nu wá ọ̀nà pọ̀ lẹ́rùn ọ̀pọ̀lọpọ̀ nǹkan la fẹ́ ṣe but still mi ò ní ṣàì reflect lórí ẹ̀ because ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ni wọ́n gbé pò yẹnu pé àfojúdi l'Aláàfin ṣe t'Aláàfin ò fi tẹ̀lé àwọn ọba tó kù láti lọ rè ṣe ẹ̀lẹ́mẹ̀ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe rí ìṣòro kan bẹ tí ẹ̀dá máa ń ní ẹ̀dákẹ́dá tí bá ti ń jìjà àgbà kò ní rí èèyàn bá ṣe kò ní rí èèyàn bá rìn torí kálukú ni ọmọ pé bá a kú sọ nísìnyí ó lè pòun lòun ó lè pòun tiwa ó lè pòun wà ń bẹ ńgbà tí wọ́n bí wa sọyìn tí bá ti ń jìjà àgbà kì í ṣe bẹ́ẹ̀ lọ́rẹ̀ẹ́ ńlá fi pé àgbà tó bá kanú kọ́ mọ́ kanlé torí tó bá kanú tó kanlé kò ní rí èèyàn bá gbénú ilé ọ̀hún ara ò sì lè dá àràdá àfi tára bá fẹ́ dáràn lókù kò sí bẹ́ẹ̀ èèyàn kó ṣe dálé ayé ara ẹ̀ ṣe kò sí bẹ́ẹ̀ dá kó ṣe dálé ayé ara ẹ̀ gbé bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ bá ń ṣí program yẹn kò sí bẹ́ẹ̀ yóò ṣe dálé ayé ara ẹ̀ ṣe kò sí bẹ́ẹ̀ yóò ṣe dálé ayé ara ẹ̀ gbé nǹkan tí ò yé Ọ̀yọ́ tí ò yé Aláàfin náà because ní ọdún yìí náà làwọn ọmọ Ọ̀yọ́ sọ wípé k'Aláàfin tiẹ̀ mọ́ lọ sóde kankan kó mọ̀ bá rí embarrassment mọ́ wọn mọ̀ wípé kádéjúmọ́lé nǹkan ni kì í jẹ́ kéèyàn rẹ̀ embarrassment ìmọ̀ àwọn ara ẹni ni kì í jẹ́ kéèyàn rábùkù torí àbùkù níbo ń bá ti jí lójúmọ́ tó ń tọ́jú tó ń tọ́nu tó ń gbé báàgì kọ́pá ẹni tó lówó tàbí lórúkọ lòún máa ń wá káàkiri ó lóun wá ṣàkíyèsí wọn pé àwọn náà yìí dúró deun mọ́ bá rí tó ń bọ̀ wọ́n mọ̀ sá lọ lẹ́lẹ́lẹ́ ni mọ́ bá rò níwájú wọn sáré padà sẹ́yìn mọ́ bá rò lẹ́yìn wọn mọ̀ sá hàn nífẹ̀ẹ́ jẹ́ kó òun ó lé wọn bá ìkọ̀ọ̀kan nu wọn tí ò bá mojú tí ò mọ́ra tí ò bẹ̀rù ni ìmọ̀ ń kọlù òun tó mọ̀ ń padà kọlù so bu fún mi kí n bu fún ọlọ́pọ̀lọ́ ké lódò ká bọ̀wọ̀ fúnra ẹni kò dín nǹkan kan kù lára ẹni respect is reciprocal ẹni tó bá ní ọ̀wọ̀ àtàpọ́nlé fún ọmọ ẹgbẹ́ irú èèyàn bẹ́ẹ̀ máa ń pẹ́ láwùjọ irú èèyàn bẹ́ẹ̀ máa ń níyì láwùjọ irú èèyàn bẹ́ẹ̀ máa ń dán kú ni so ló fi jẹ́ wípé Bíbélì sọ wípé òun wo agbéraga lókè réré ṣùgbọ́n òun júbà onírẹ̀lẹ̀ ó túmọ̀ sí pé ẹ̀kọ́ ńlá rí kọ́ nínú Bíbélì nípa ìrìn àjò tó wáyé lánàá níbi tí àwọn Ọ̀yọ́ State Traditional Council tí wọ́n ti lọ ṣàbẹ̀wò sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kókó ìdí tí wọ́n fi lọ á sọ ṣùgbọ́n lára ìdí tí wọ́n fi lọ náà ní láti lọ fẹ̀mí ìmoore hàn dúpẹ́ lọ́wọ́ ààrẹ gẹ́gẹ́ bí bàbá ìgbésẹ̀ kíákíá tá ààrẹ gbé lórí àwọn ọmọ tí wọ́n jí gbé níjọba ìbílẹ̀ Oríire eléyìí ó pẹ̀lú ìdí tí wọ́n fi lọ rèé kí ààrẹ pé ẹ̀lẹ́m̀bẹ̀ ń bọ̀rọ̀ unfortunately Aláàfin ò láǹfààní àti wà ń bẹ̀ kí ló dé kí ló ṣẹlẹ̀ t'Aláàfin ò fi lọ bí ìpàdé bàbá Rashidi Ládọjà àwọn ni wọ́n líìdì àwọn orí adé tó kù lọ àti bàbá wo Olúgbọ́n àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mo nígbàgbọ́ wípé bàbá wa sọ ń wò Ògbómọ̀ṣọ́ wọn ò sí àràǹdì ni ó jẹ́ káwọn lọ bóyá Aláàfin náà dẹ̀ sí àràǹdì ṣùgbọ́n a ní láti reflect lórí àwọn nǹkan kan lórí ọ̀rọ̀ Aláàfin àti Ọ̀yọ́ State Traditional Council báwí àákú
báwí ọ̀run là ń lọ. ẹ ṣáà mọ̀ gbogbo òsàní jobè lẹ́rọ̀ bọ́bá kan tọ́ yàrá ariwo fi gbalẹ̀ tí fi gboko ńlò kìkì fi kan gbogbo àdúgbò. bí gbogbo èèyàn bá ń parọ́ n ò ní parọ́. ó sì yẹ kẹ́ ẹ mọ̀ wípé mo kó a mọ́ lápẹẹrẹ. tẹ́ bá wo dáadáa tẹ́ bá sì wo body language Aláàfin eléyìí kì í sọ̀rọ̀ ọjà kì í sọ̀rọ̀ ìfínràn ọ̀rọ̀ kí ni yóò ṣẹlẹ̀ sí Ọ̀yọ́ lọ́la ọ̀rọ̀ kí ni yóò ṣẹlẹ̀ sí Aláàfin lọ́la ń lèmi fẹ́ sọ. ẹ bá wo body language Aláàfin ò ní interest láti bá àwọn ọba kọ̀ọ̀kan ṣe ká má sọ pé gbogbo ọba ìpínlẹ̀ Ọ̀yọ́ because àwọn ọba kan ń bẹ tí wọ́n jẹ́ loyalist Aláàfin tó jẹ́ pé ibi tẹ́ bá ti rá Aláàfin ẹ rí àwọn ọba yìí ń bẹ kò sí bí yóò ṣe mọ ọkọ ìyàwó ọlọ́dì bí ó ti mọ ní ọmọ akíndèdèrè ó ṣe ń bi òkú ìyá ẹ̀ bó ṣe kọ́ ọmọ kan tọ́ lẹ́nu pàká àwọn gba ọmọ lóòkú ọjọ́ gbọ̀n so ìyẹn túmọ̀ sí wípé kò sí bí ó ṣe burú tó tí kálukú ò ní láwọn èèyàn tí ó fi sọ́dọ̀ rẹ̀ tí kálukú ò ní láwọn olólùfẹ́ rẹ̀ àwọn tí ń jìyàn gbé lólólùfẹ́ tiwọn wọn wá lólólùfẹ́ tiwọn ni wọ́n rá wọn tí ń tajà fún wọn lówó gọbọi tí wọ́n sì ń rà lọ wọn tìdùnnú wọn fi ń rẹ́rìn lọ báńkì. wọ́n gbàgbé pé bàbá tó ta àgbàdo tó rẹ́rìn ọmọ ẹ̀ náà dákọ̀ tí ó sunkún àti pàápàá eégún ọ̀kasẹ̀ ńlẹ̀ ọmọ alágbà ọ̀rà kàrà fi jẹ̀kọ. káàkiri ìlú nìsín ọdún eégún ń lọ lọ́wọ́ oṣù kejekeje là á máa ń sọdún eégún lò tiwa náà ó ti ń lọ báyìí ọ̀la wọn ọgbàjà ọ̀la làwọn eégún ńlá ò jáde àwọn èèyàn ti ń pè wọ́n lọ wòran làwa náà ṣe bẹ́ẹ̀ ń gba ta wà ní kékeré àṣà ìdílé àwọn èèyàn kan ni àwa náà lé eégún wa wọ́n ń pè kánmọ́ gbìrì dìdì dẹ́nìdẹ́nà kánmọ́ tètè bá ń lọ́jà kánmọ́ lóòlù olóòlù ń ti Ìbàdàn kánmọ́ lóòlù ń tọ̀dọ̀ wa ó dàbí ẹni pé olùgbòǹdòrò ọwọ́ rẹ̀ ní máa ń fi kánmọ́ láyé àtijọ́ wọ́n fi ń pè kánmọ́ lóòlù eégún àgbà ni eégún àdúrà ni kì í ṣe eégún jàgídíjàgan àwọn eégún kan ń bẹ eégún ńlá náà ni wọ́n ṣùgbọ́n wọ́n á máa jantí wọn bí ehoro bí ẹyẹ ehoro ìbà alálàdé ìbà ehoro ìbà alálàdé ìbà ọ̀yá dandandandandan ṣèwéré kí n mo fi òun sọ làbò kí n tọ̀ sí èrò ọ̀pọ̀ bíi tẹ̀ẹ̀kan ṣèwéré àní káwọn mọ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ lórí ìtàkùn àgbáyé lórí ìtàkùn ayélujára kẹ́hìn bá sọ pé Mr. Awikonko igan rasca díẹ̀ Mr. Awikonko igan bàjẹ́ díẹ̀ àwọn nǹkan kan ń bẹ tó kò ju ẹnu wa lọ. nẹ̀bà tí múná lọ wàláì wọ́n ti pàná nẹ̀bà tí múná lọ o wọn ò lè ṣe kí wọ́n mọ pàná o. So like I said bàbá wa Adéwọ̀lú Ládọjà wọ́n líìdì àwọn ọba tó kù lọ sí ọ̀dọ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu. ààrẹ tẹ́wọ́ gbà wọ́n bá wọn sọ̀rọ̀ we have our own president. torí mo ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé ẹni tó létí ìgbọ́ àtàyà àgbà ṣe nínú àwọn tí ń díje ńgbà náà mo ní Bọ́lá Ahmed Tinubu ni yóò wà approachable yóò ṣe é súnmọ́ because Yorùbá ní ẹni tí ò ṣe é súnmọ́ yóò ṣe é rí sá. a kì í sì sọ wípé kọ́mọdé ọmọ hu eyín gangan bí ọba ti rétí òkè fi bò ó. so gbogbo àrà tó bá wu kálukú ló lè dá láàyè rẹ̀ láàfin rẹ̀ ṣùgbọ́n àwọn nǹkan kan ń bẹ tí ò ṣe é dá ṣe. bẹ́ẹ̀ yẹn bá sì lóun ọ̀ dá ṣe wọ́n máa ń pè wọ́n ní adẹ́tẹ̀ tọ́kọ́lé tiẹ̀ sọ́tọ̀ tàbí tọ́kọ́lé tiẹ̀ sínú igbó. irú ẹni bẹ́ẹ̀ wọ́n máa ń yà wọ́n sọ́tọ̀ ni wọn ò ní bá wọn dá sí nǹkan kan. now tá bá wo dáadáa Ọ̀yọ́ is a town Ìbàdàn is a city. ṣàṣà ní nǹkan tí Ìbàdàn ò ní lè dá ṣe láàyè ara wọn. lóòótọ́ wọ́n ń béèrè fún Ìbàdàn state ṣùgbọ́n kó tó di pé wọ́n lọ ṣàṣà ní nǹkan tí wọn ò ní lè dá ṣe torí àwọn fúnra lára wọn níjọba ìbílẹ̀ 11. Ìbàdàn sì tún bá wọn ìlú Òkè Ògùn ṣe wọ́n ń bá Bàràpá ṣe
ó túmọ̀ sí wípé whatever tán bá fẹ́ ṣe tán bá ti mú Ògbómọ̀ṣọ́ mọ́ra tí wọ́n mú Ìbàràpá mọ́ra tí wọ́n mú Òkè Ògùn mọ́ra wọ́n succeed. Kò sí ní tí Ọ̀yọ́ nìkan lè dá ṣe without the help of Ìbàdàn, without the help of Ògbómọ̀ṣọ́, without the help of Òkè Ògùn and Ìbàràpá. So now kí ni ìfẹ́ tí àìbáwọn ṣe lọ́yọ̀ọ́, àìbáwọn ṣe ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Aláàfin Ọ̀yọ́? tẹ́ bá wò dáadáa lẹ́rìí pé Aláàfin ti tó tán, yes, irin térin ẹfọ̀n tẹ́fọ̀n, ṣùgbọ́n bí tí wù kó rí ẹnìkan náà ni ó ju ẹnìkan lọ, bóyá lọ́jọ́ orí, bóyá nípò. tá a bá ń sọ pé Ọlọ́run lọ̀gá gbogbo wa, oníkẹ̀kẹ́ ọlọ́gá, ọlọ́kadà lọ̀gá oníkẹ̀kẹ́, onímọ́tò lọ̀gá ọlọ́kadà, típà lọ̀gá oníkà, tírélà lọ̀gá típà, ọkọ̀ ojú irin lọ̀gá tírélà. So Ọlọ́run lọ̀gá gbogbo wa. Having said that, society tá a wà, ilé ayé tá a wà yìí, Yorùbá ní ká dọ̀bálẹ̀ fáràrá, kò pé tá a bá dìde ká mọ̀ ga jù lọ. Àkọ́kọ́ nìyẹn. Wọ́n tún wá ní bí aràrá ò bá ṣe bí wèrè, àwọn ọmọdé rò wípé ẹgbẹ́ àwọn ní máa ń já kí wèrè bọ́lẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan láti sọ fún ẹni tá a bá jù lọ kó lè mọ̀ wípé a kì í jọ ṣe ẹgbẹ́. Having said that, now mo ń sọ̀rọ̀ nípa kí ni effect tí kinní ọ̀hún máa ní sí Aláàfin àti Ọ̀yọ́. A ti sọ sẹ́yìn pé a kì í sọ pé kí ọmọdé ọmọ dẹ́tẹ̀ bó bá ti lè dánú gbógbé. So kí wọ́n bá lọ bẹ̀ gangan, bàbá wa Adéwọ̀lú Ládọjà wọ́n sọ̀rọ̀ ń táwọn lọ ṣe ń tó gbé àwọn lọ. So ẹ jẹ́ sáré wo. Why we visited Tinubu, Baba Ládọjà Lọ́ṣírí Ládọjà has explained the rationale behind the visit of traditional rulers in Oyo State to President Bola Tinubu. The Olubadan made this known in the statement signed by his media aide, Chief Adeola Oloko. The statement was made available to àwọn oníròyìn. Now, Olubadan and other prominent traditional rulers in Oyo State visited Tinubu on Thursday. Àná wọ́n lọ. Alright, the traditional rulers in attendance, apart from the Olubadan, were the Olúgbọ̀n of Orílẹ̀ Ẹ̀gbọ́n, Babalẹ̀ bẹ́bẹ́bẹ́ mọ́ Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, Ọba Francis Alao, the Asẹ́yìn of Ìsẹ́yìn, wọn ò gbẹ́yìn wọn lọ, Ọba Sefiu Oyèbọ́lá, the Balógun of Ìbàdàn land, Ọba Tajudeen Ajíbọ́lá, and the Òsì Olúbàdàn, Ọba Abíọ́dún Kọ́ládàísí, wọ́n jọ lọ ni. Other monarchs at the meeting were the Alájàwọ̀ of Àjáàwá, Ọba Adéyẹyè Oyètúnjí, the Ààrẹ Àgọ́ of Ògbómọ̀ṣọ́, High Chief S. Ọ̀tọ̀lórìn, who represented the Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́, and the Onígbẹ́tì of Ìgbẹ́tì, Ọba Abíóyè Bashiru Ọlálékan. Tẹ́ bá wò dáadáa, ẹ rí wípé àwọn ọba tí wọ́n nífọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Olúbàdàn wọ́n pọ̀ gan. Kennedy, Olúbàdàn ti dàgbà, Olúbàdàn ti ní achievement tó pọ̀, Olúbàdàn ti ó ti ṣe nǹkan tó pọ̀ nípínlẹ̀ Ọ̀yọ́, but still bàbá yìí tún rẹra wọn lẹ̀ láti bá everybody ṣe, because anybody tó bá wà lókè táwọn èèyàn kan sì wà ńlẹ̀, kó o tó lè bá wọn ṣe, kó o tó lè kó pẹ̀lú wọn, you need to come down to their level. So ẹni tó bá wà nílẹ̀ ló difficult fún láti go up to the level of àwọn tó wà ní higher places. Ló fi jẹ́ pé bàbá ra àwọn èèyàn tó jù wá lọ, tàbí tí wọ́n wà nípò gíga, tàbí tí wọ́n wà nípò ńlá, a mọ̀ sọ pé wẹ́ torí ipò tí wọ́n wà ní wọ́n fi ń rẹ́ wá jẹ ni. Ìwọ náà gbàdúrà kó o jẹ́ èèyàn ńlá. Stop accusing anybody tó bá ti rí ṣe lẹ́gbẹ̀ẹ́ lé yín. Gbogbo àwọn tó bá ti rí ṣe lẹ́gbẹ̀ẹ́ lé yín nìwọ máa ń fojú ológun owó wò, because o nígbàgbọ́ pé èèyàn lè ṣiṣẹ́ owó ẹ̀ kọ́ dẹ̀ sórí eré ń bẹ̀. Majority àwọn èèyàn tí wọ́n là tán lu lẹ́gbẹ̀ẹ́ yín sílẹ̀ ẹ̀ máa ń yín mú sí wọn. Tẹ́ mọ̀ pé ẹni ẹlẹ́ni ó ti dọ́gbọ́n sí, ẹlẹ́yọ kan ló gbé, òun méjì ló gbé, irọ́ gbàdógóje rọ̀ wájà. Tẹ́ ti rí pọ́yà lọ́tọ̀ọ̀tọ̀. And again, tẹ́ bá wò látìgbà tí wọ́n ti launch Ọ̀yọ́ State Traditional Council yìí, Traditional Council and Chiefs, tẹ́ rí pé Aláàfin ò tí ì attend. Now, Ọ̀yọ́ ní ò gbọ́dọ̀ attend torí pé wọ́n nígbàgbọ́ wípé ìtàn adìẹ ipò Aláàfin kì í ṣe pínpín. Àwa dẹ̀ sọ fún wọn wípé ọmọjá ti kó níye tọ́wà, ejò ti kú wọ́pọ̀ òǹbí tàná,
pé ayé ti lajú, gbogbo àwọn kọ̀máǹdì ìgbà yẹn ò wọ́ọ̀kì mọ́, kájọ kọ́mọ lùpọ̀ bọ́, kájọ great papọ̀, kájọ dàgbàsókè papọ̀, kájọ develop papọ̀, kájọ progress papọ̀ nígbésí ayé tó wà nísìnyí. Ṣùgbọ́n Ọ̀yọ́ ní kò rí bẹ́ẹ̀, wọ́n ní kàkà bẹ́ẹ̀ kí ọba àwọn ọmọ lọ sí ìpàdé lọ́balọ́ba. Ẹ jẹ́ kí n sáré sọ effect tó máa ní sí wọn. Àkọ́kọ́ ni wípé number 1, Ọ̀yọ́ nìkan ni ọmọ dálé ayé ara wọn ṣe. So now ńgbà tí Ọ̀yọ́ ọba lọ sípàdé, tálàfin ò lọ sípàdé lọ́balọ́ba báyìí, ńgbà tí Adéwọ̀lú Rashidi Ládọjà tó jẹ́ alága ìgbìmọ̀, bàbá ó lọ ọdún 2, lẹ́yìn ọdún 2 tí wọ́n Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ó lọ ọdún 2 ní ó tó wá kan Aláàfin. Now tell me, Aláàfin ò lọ ní gbogbo ọdún 2 tí Ládọjà ó fi ṣèjọba, Aláàfin ò lọ ní gbogbo ọdún 2 tí Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ó fi ṣèjọba, ó di 4 àbí? Sáláàfin ó wá jẹ alága ìgbìmọ̀, ẹ wàá mọ expect Ṣọ̀ún níbẹ̀, àbẹ́ mọ expect Olúbàdàn ńbẹ̀, àbẹ́ mọ expect àwọn tó jẹ́ loyalist tiwọn náà ńbẹ̀. Àwọn náà dẹyẹ sí ni, wọ́n yọ̀ǹda ẹ̀ pé kó náà mọ dá sí pẹ̀lú àwọn olólùfẹ́ rẹ̀. Nígbà tí ìjọba bá sì tún kúrò lọ́dọ̀ rẹ̀, wọ́n tún mọ bá pàdé ìgbìmọ̀ lọ́balọ́ba lọ. Now ọ̀pọ̀ lẹ́sùn fi yagi lóko, bí wọ́n bá pọ̀ tán fira wọn ṣọ̀kan, tí wọ́n jọ tọ̀pọ̀ tó lè hó, tí wọ́n jẹ́ kírú làwọn panupọ̀ sọ́nà kan, wọ́n ó lè dìpọ̀ láti gba nǹkan kan gbòógì sípínlẹ̀ Ọ̀yọ́. Tẹ́ bá rí ńgbà tí wọ́n lọ sọ́dọ̀ gómìnà, ńgbà tí wọ́n lọ sọ́dọ̀ ààrẹ lánàá, dìwé bí wọ́n ṣe pọ̀ lọ, ó mú iye àtàpọ́nlé wá. President fẹ̀rín kò wọ́n lọ́nà, ó gbà wọ́n tọwọ́ tẹsẹ̀, kárìn pọ̀ yíyẹni, kárìn àpọ̀ yíyẹni. So bàbá Adéwọ̀lú Ládọjà already láti come down to the level of everybody. So gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni Ọọ̀ni ti Ilé-Ifẹ̀, tí máa ń wú ọ̀pọ̀lọpọ̀ wa lórí nu. Ńgbà tá a bá rọ̀ Ọọ̀ni tí ń yára mọ́ èèyàn, tí ń bá àwọn èèyàn ṣe pẹ̀lú position yẹn. So now Ládọjà, in the statement signed by Oloko, noted that he and the other traditional rulers visited Tinubu to thank him for the release of the abducted students and teachers in the state. Mo sọ lẹ́ẹ̀kan pé ó wà lára tó gbé wọn lọ. Ládọjà, who also doubles as chairman of the Oyo State Council of Obas and Chiefs, explained that the visit to Tinubu was also aimed at appreciating the efforts of his administration in tackling the deplorable condition of federal roads linking Ibadan in particular and Oyo State in general with neighboring states. Well, àkàndọ̀rà gbogbo bẹ́ẹ̀ bá rí èèyàn kan lórílẹ̀‐èdè Nàìjíríà lónìí tó bá sọ fún pé kí ni Tinubu ń ṣe, ẹ béèrè lọ́wọ́ ẹ̀ pé ń bo ló kó ojú ẹ̀ sí, só ń fojú ẹ̀ ríran ṣá, sọ́pọ̀ tẹ̀tì ṣé ìsọlọ́tẹ̀, because lára àwọn ẹgbẹ́ alátakò, lára àwọn ọlọ́tẹ̀, lára àwọn ọ̀tá Tinubu kò ṣe nǹkan kan. Ṣùgbọ́n lójú àwọn èèyàn tí wọ́n mọ̀ wípé tán mọ in tó take láti ṣiṣẹ́ nínú ìlú, wọ́n mọ̀ wípé Tinubu ń ṣe nǹkan, ẹni tí ó mọ̀ kó forí sọlẹ̀, Bọ́lá ń ṣe nǹkan. Tẹ́ bá wo dáadáa káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti ń ṣe ọ̀nà tó jẹ́ quality káàkiri. Ṣé Ìbàdàn sí Àkúrẹ́ la fẹ́ sọ, àbí Lagos Calabar, àbí Ondo sí Ọ̀rẹ́ tí ń lọ lọ́wọ́? Oríṣiríṣi ọ̀nà ni wọ́n ń ṣe lọ́wọ́ báyìí tó dẹ̀ jẹ́ quality ọ̀nà. Majority nǹkan ni Bọ́lá Ahmed Tinubu ti ṣe tí ó ṣẹlẹ̀ rí, tó túmọ̀ sí pé ó ní focus tó dáa. So now ẹ máa gbọ́ o, wọ́n ní the roads according to him including the Ìbàdàn Ìjẹ̀bú Òde road, wọ́n ti ń ṣe léyìn náà, the dualization of the Ògbómọ̀ṣọ́ Ìlọrin road and the Badagry Sokoto road through Ìbàràpá and Òkè-Ògùn areas of Oyo State. Can you imagine that? Yàtọ̀ sí Lagos Calabar. So ó túmọ̀ sí pé Bọ́lá Ahmed Tinubu ńgbà tí ó bá fi ẹnu ọkọ̀ ètò ìṣèjọba gúnlẹ̀ lọ́dún 2031 yóò ti bá orílẹ̀-èdè Nàìjíríà débi tó lápẹẹrẹ. Bàbá tó fọwọ́ ara wa dá padà fáwọn tí ó tún fà wá sẹ́yìn padà, eléyìí ó dìgbà náà ná. Alright, he said the roads, when completed,
will open up many towns and villages along the corridor. Yes, of course. Gbogbo àwọn ìlú tó wà lójú ọ̀nà gbogbo ibi táwọn títì gbà bóyá Lagos Abẹ́òkúta express road ni o àwọn ìlú tó wà àbí ẹnu mi àgò Lagos Calabar road àwọn ìlú tó wà lọ́tún lọ́sì ojú wọn máa hàn síta ilé tí wọ́n pè ní Badagry Sokoto road ó máa gbé ojú àwọn ìlú kan àti ìletò kan yóò gbójú wọn síta business tí wọn náà máa boom ọrọ̀ ajé wọn máa rú gọ́gọ́ sí i so ẹjẹ́ àpò tẹ̀tí ká gbéfẹ́ lárugẹ ó ní okay Ladoja in the statement made available to newsmen on Thursday night said, and I quote, "The visit to Mr. President was also aimed at appreciating the effort of his administration in tackling the deplorable condition of federal roads, linking Ibadan in particular and Oyo State in general with neighboring states. On the recent release of abducted teachers and students in Oriri from captivity, Oba Ladoja stated that even though they did not doubt the capacity of the Nigeria security operatives to deliver, there were fears over the possibility of the victims' recovery at some point. This is why we believe that the efforts of both President Bola Ahmed Tinubu and all stakeholders are commendable." Ọba Rashidi Ladoja òun náà ni wọ́n sọ gbogbo eléyìí bẹ́ẹ̀ bá wo fídíò yẹn ẹ máa rí ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n sọ̀rọ̀ àwọn náà commend àwọn security agents tiwa fún iṣẹ́ takuntakun tí wọ́n ṣe fún rescue ti àwọn ọmọ wa ní Ahoro Ìṣẹ̀lẹ̀. Bàbá dẹ̀ sọ wípé àwọn ọmọ negotiate pẹ̀lú àwọn jàǹdùkú ni pé ní negotiate pẹ̀lú àwọn jàǹdùkú bí ìgbà téèyàn mọ̀ ń ró wọn lágbára ni. No, àwọn ìjọba kan ti ró wọn lágbára sẹ́yìn àwọn ò fẹ́ tẹ̀lé ibi tí àwọn ìjọba tàná tẹ̀lé so that is wọ́n break protocol. Bọ́lá Tinubu break protocol bí èmi náà ṣe máa ń like káwọn èèyàn ṣe nìyẹn. You have to break protocol at some point. Kì í ṣe wípé ká sọ pé I am standing on existing protocol. Ẹ gbàgbé existing protocol. Èmi ò rí jù bá ń lọ. Àkàndá ọ̀rọ̀ Awíkóńkó àjàó ọ̀rọ̀ Awíkóńkó aṣọ òrùjọ ọlọ́rọ̀. Still Aláàfin wà entitled sí opinion àti decision rẹ̀. Bó bá wù ú ó lè lọ pàdé lọ́balọ́ba. Bó bá wù ú ó lè mọ́ lọ pàdé lọ́balọ́ba. Bó bá wù ú ó lè dá Ọ̀yọ́ Town Traditional Council of Chief and Ọba kalẹ̀. Sì wá ra wọn tí Aláàfin ó kó sí torí gbogbo aláhoro náà l'Aláàfin ọba ṣe ọlọ́jà ọ̀dà bóyá sì ti ń bára wọn ṣe báyìí o àdúrà wa náà ni pé kí wọ́n bára wọn ṣe. T'Aláàfin ó fa gbogbo àwọn aláhoro mọ́ra eléyìí tí wọ́n fi ń gbéra wọn lọ ilé ẹjọ́ pé kán bọ́ oyè lọ́kàn lọ́rùn wọn. And mọ̀dẹ̀ ń gbọ́ fẹ̀rẹ̀fẹ̀rẹ̀ ń pé ìgbàgbọ́ àwọn ọmọ Ọ̀yọ́ ni pé bí gómìnà míì bá dé lọ́la bóyá pé wọ́n ọ̀rọ̀ tí mi ò fi díẹ̀ múlẹ̀ ni o tí mò ń gbọ́ gẹ́gẹ́ bí àhesọ ọ̀rọ̀ ń pé tí gómìnà míì bá dé according to wọ́n negotiate pẹ̀lú òdíje dupò gómìnà kan lọ́wọ́ pé tó bá dé yóò bọ́ ilẹ̀kẹ̀ àbí yóò bọ́ oyè kúò yóò gba adé kúò lórí àwọn aláhoro àti ọlọ́jà mo wá ní èmi ò mọ̀ tàwọn aláhoro tó kù ṣùgbọ́n tí ọlọ́jà òun nìkan ni èmi ò rò pé ó lè ṣẹlẹ̀ tọlọ́jà ò lè ṣẹlẹ̀ láéláé so kò sẹ́ni tí ó gbadé kúò lórí ọlọ́jà mi ì dẹ̀rù pé àwọn aláhoro náà lè gọ̀gọ̀gọ̀ kan gbadé orí wọn lẹ̀ ní tí ó bá dà ní ó yàdà wọ́n dẹ̀ gbadé kalẹ̀ wọn ní bẹ́ẹ̀ nìkan kan ṣe torí pé bàbá ẹni tó joyè tí ọ̀ká dún lóòótọ́ sàn ju bàbá ẹni tí òróyè jẹ lọ ṣùgbọ́n kò sẹ́ni tí ó joyè tí ó fẹ́ gbé agbára oyè kalẹ̀ it's not possible it's not possible it cannot possible. Yorùbá Parakọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ bó bá ṣe ń lọ àwa ò ní jákẹ́tì yín ó di sí o Yorùbá Parakọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀.